ìyá tó bí lọ́jọ́ dájúdájú kì í pẹ́ o. lórí ìkànnì AIF Media. kò dúró gbẹ̀kọ́ ti yájà o. kò dúró gbẹ̀kọ́ ti yájà o. ní bàǹbà sì kò bára síwájú o. ọmọ onígbèsè tó bá jẹyẹ ẹni wọlé wọn wọlé o. màmá tó bí lọ́jọ́ dájúdájú kì í pẹ́ o. ṣé o mọ̀ pé oúnjẹ rárá ni o? ṣé o mọ̀ pé oúnjẹ rárá ni ìgbẹ̀yìn ní odò ológun ọ̀dà ẹtí o? ọmọ onígbèdè ó fẹ́ jẹyẹ ẹni wọlé wọn wọlé orò màmá tó bí lọ́jọ́ dájúdájú. kì í pẹ́ o. àyìnlá gbé jàpá gòrè ọkọ mú sílíàtù ọkọ dábìyàtù ẹni abíire. ájì àyìnlá ló ń wí ìbálòmù kálá. wọ́n tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbà. bó jẹ́ pé wọ́n fẹ́ gbà ìwà yìí láti dì. kí bẹ̀rẹ̀ dùn mí. mi ò rí ohun tó tẹ́ wọn lọ́rùn nílé ayé wọn o. mi ò rí ohun tó tẹ́ wọn lọ́rùn nílé ayé wọn. bàbá wa ti lè owó wọn jáde. bàbá wa ti lè owó wọn jáde. lórí fún wọn. wọ́n kàn ń balẹ̀ jẹ́ kárí ayé ìyàwó dé. ọmọ onígbèsè tó fẹ́ jẹ lérú. ẹni wọlé wọn wọlé o. màmá tó bí lọ́jọ́ dájúdájú. jágún kì í pẹ́ o. káyọ̀dé ọmọ sálámì ìwà àjáyé pẹ́. pẹ́pẹ́ lówù kúkú ṣáró. Emmanuel ọdẹ nusi ọ̀rẹ́ ọmọ wúrà mọ́tò má tẹ̀sẹ̀ rere. ẹjọ́ bẹ́ẹ̀ wúlò bí ò jẹ́ ti ká nípa láyé. ẹ̀rùwà bí Elédùmarè. ká nípa láyé. ẹ̀rùwà bí Elédùmarè. ẹjọ́ bí ẹ̀dára nígboro ni. kódà bí ó bá fẹ́ràn látòkò. kódà bí ó bá fẹ́ràn látòkò tí wọ́n bá lè rún ara. lódìlódì ni wọ́n ń lọ́jú sí ìyàwó dé. ọmọ onígbèsè tó fẹ́ jẹ lérú. ẹni yọlé wọ́n wọlé oró. màmá tó bí lọ́jọ́ dájúdájú. jágún kì í pẹ́ o. fẹ́mọ́tì àdìjà má bọ̀ lọ́dọ̀ mi. èèyàn kúkúrú tí ń pani kúkú ránjẹ́ máa ń gbọ́. abẹ́ ayé pọ̀jù ó ti kó sí wọn lágbárí o. orí ẹ̀fọ́ bàbá èmi. èmi ká mọ́ bí wọn ò tí lójú àyìnlá o. ó ní alágẹ̀mọ́ ti bímọ ẹ̀ ó borí tán. ó ní alágẹ̀mọ́ ti bímọ ẹ̀ ó àìmọ̀ ọjọ́ dọ̀wọ́ yín o. ọmọ onígbèdè ó fẹ́ jẹ lẹ́nu. ẹni wọlé wọn
fẹ́ mọ̀ ètò bá yọrí sí o. Wúrà má tún mi. Àyìnlá ó dé ọmọ wúrà má tún mi. Ìdánwò tí mo ṣe fún wọn. Wọ́n ta sùn sálá ìtọ́ ẹ̀kọ́ láyé ẹ̀ òwe. Ṣé wà gbà kórì ìwà pé ó rí pípé? Táwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi fi ń gbọ́rin. Bọ́mọ wúrà mọ́ bá wọlé odù. Kò tí wàhálà fanigi lájẹ ọ̀gá sá o. Ó tún gbọ́ gbọ́kàn dé o. Àyìnlá ọmọ wúrà mọ́tò. Ó tún gbọ́ gbọ́kàn dé o. Àyìnlá ọmọ wúrà mọ́tò. Òyìnbó lóbìnrin kan ni ó. Táwọn elégbé ìtọ̀túnmọ̀ ẹ̀. Òyìnbó lóbìnrin kan ni ó. Táwọn elégbé ìtọ̀túnmọ̀ rẹ̀ o. Adéwálé lùlù àti ìgò fún mi o. Ó tún gbọ́ gbọ́kàn dé o. Ó tún gbọ́ gbọ́kàn dé o. Àyìnlá ọmọ wúrà mọ́tò. Òyìnbó lóbìnrin kan ni. Táwọn elégbé ìtọ̀túnmọ̀ rẹ̀ o. Òyìnbó lóbìnrin kan ni ó. Táwọn elégbé ìtọ̀túnmọ̀ rẹ̀. Adéwálé lùlù àti ìgò fún wa. Kíkọ́ tààrẹ mímọ̀ kò gbọ́dọ̀ yani lẹ́nu o. Bọ́mọ nígi lájẹ́ bá fòní sọ Gẹ̀ẹ́sì. Orí pípé ń bẹ sánígi lájẹ́ òyìnbó pẹ̀lẹ́nu mi. Mo tún fáwúdá kọrin àjídùn. Òun bá òun kálukú ló lè fẹnu sí ẹjọ́ o. Bẹ́ẹ̀yàn bá fi yín mírí kọrin kò kúkú léèwọ̀. Àdìjà ó tún gbọ́ gbọ́kàn dé o. Àyìnlá ọmọ wúrà mọ́tò. Káyọ̀dé ó tún gbọ́ gbọ́kàn dé o. Àyìnlá ọmọ wúrà mọ́tò. Òyìnbó lóbìnrin kan ni ó. Táwọn elégbé ìtọ̀túnmọ̀ ẹ̀. Òyìnbó lóbìnrin kan ni ó. Táwọn elégbé ìtọ̀túnmọ̀ rẹ̀ o. Adéwálé lùlù àti ìgò fún mi o. Ó tún gbọ́ gbọ́kàn dé o. Ọ̀dẹ́nudì ó tún gbọ́ gbọ́kàn dé o. Àyìnlá ọmọ wúrà mọ́tò. Òyìnbó lóbìnrin kan ni. Táwọn elégbé ìtọ̀túnmọ̀ rẹ̀. Òyìnbó lóbìnrin kan ni ó. Àlàó Adéwálé lùlù àti ìgò fún mi. Lórí ìkànnì AIF Media. Hamidu Ìjọlá Alájẹlá o, ọ̀run ló ti mórí owó wáyé. Àjìtọ́rẹ́ ilé Olúwa tó kàràfà tó dé sílé ọlá. Ó ìjọyà yà tí bá rí bá o, òyìnbó onítọ̀yà o, níjẹ̀mọ̀ ló kọ́lé ọlájí o. Ẹkún bíbí rẹ̀ Olúwa tó kàràfà ó dé sílé ọlá. Ọmọ àlè Ágànù Tírátù o, ọmọ Tìjání tí mo rí bọ́lá. Ẹkún bíbí rẹ̀ tó kàràfà ó dé sílé ọlá. Ọkọ̀ Àdùkẹ́ ọkọ̀ Bọ́ládé ọkọ̀ Ayọ̀ká gbayì ọkọ̀ Kúbúrà kájọ náà lè pẹ́ o. Àjìtọ́rẹ́ ilé Olúwa o. Alájọlá bàbá Búdá ọkọ̀ Àdùkẹ́ wá sóríire. Bíbí rẹ̀ àjìtọ́rẹ́ ilé Olúwa o. Tó kàràfà ó dé sílé ọlá.
òjìjà fàmù kalẹ̀ ọjọ́ ti pẹ́. Ọjọ́ nínú bá jèrè wọn. òjìjà fàmù kalẹ̀ ọjọ́ ti pẹ́. Ọjọ́ nínú bá jèrè wọn. ajẹ́rẹ́ kùnà lọ́jọ́ tó ti pẹ́. kò lè rí un pé nǹkan mi. Ó bèbí àjò ní kíá. kò tá ń kú ẹ̀rì fẹ́jọ́ tó olúwa bá ti dá. Ọlọ́jọ́ láti lo ìbò irọ́ ní pẹ́ dá. ọjọ́ ti kéré o. ó tó ní ká ló máa tún jẹ o bàbá lókè o olúwa àrínúríkà àjọkẹ́ ayé o àrínúríkà àjọkẹ́ ayé Adájọ́ àgbà lórí gbogbo adájọ́ lọ o. lọ́ra bẹ̀jọ́rò tí ó di lọ́wọ́. ọkọ táwọn kan lìtù ọkọ abúta ọmọ nílé ẹlẹ́ni ọkọ rámọ́tàlá yìí ọba nílórin àyìnlá dàràbà tágbọ́mọdé ò ká rárá Ọjọ́ tójúmọ́ kẹ̀kẹ́ mọ́. tí ò ká rárá Ọjọ́ tójúmọ́ kẹ̀kẹ́ mọ́. ó dá mi lójú àwọjà ò lọ o. Ẹjọ́ tó bá gbóhùn ò bá tún ṣe. àtọ̀dá ẹjẹ́ tó dá lóhùn ò bá gúnjẹ ó wá dóní gẹ̀rẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn ọmọ bọ̀. Kíákíá. àti àyìnlá ló wí ìbáramu gẹ́rẹ́. Ìyàwó oníjìká tó lọ, yájú lédè, ìyàwó ti mọ̀. bọ́lọ́dún ní bàtàdà lọ egun tó wà ní máìlì ọ̀sáré boríborí kò ní wà bí wọ́n bá dúró.
pààyàn. àwọn tí múra tó káwọ́ mọ́tò ló dẹ́kù ọ̀tá mi dẹrù ó mẹ́ta lọ. wọ́n ti múra tó káwọ́ mọ́tò ló dẹ́kù wọ́n ti múra tó káwọ́ mọ́tò ló dẹ́kù ọ̀tá mi dẹrù ó mẹ́ta lọ. lórí ìkànnì AIF Media.